àṣé lóòótọ́ ni pé ajá tó bá wọlé ẹkùn tí ò bá fẹ̀jẹ̀ wẹ̀ ó yẹ ká kíkú ewu. Madam Rachel Alamu eyín principal ẹ̀sìn ẹ̀lẹ̀ àwọn máa ti sọ tójú wọn rí lẹ́yìn ìgbà tí ajá wọn wọlé ẹkùn àwọn ajínigbé tó sì lọ tó bọ̀ tí ó wàá fẹ̀jẹ̀ wẹ̀. Mọ̀mọ́ sọ̀rọ̀ ilẹ̀kùn tí ń sì mọ yànnàná fún yín tẹ́yìn ló sì gbọ́ lẹ́nu mọ̀mọ́ pé lóòótọ́ ó yẹ ká bá mọ̀mọ́ yọ̀ ó yẹ ká bá wọn dúpẹ́. Ṣé ẹ wá tún rí obìnrin bí ọkùnrin ni mọ̀mọ́ yìí obìnrin bí ọkùnrin ni wọ́n. Ẹ wo mo ti ń kọ́kọ́ padà bọ̀ ẹ gbọ́ díẹ̀ ní ntójú mọ̀mọ́ kan nígbà tí wọ́n wà ní àkàtà àwọn ajínigbé. My men, the two of them, were shouting, Mama, Mama ti ń lo shovel, I'm on gbúrò shovel. Mo ní wọ́n ń ṣiṣẹ́ kan lọ́wọ́ ni. I was crying as I was saying because we all knew what that meant. They were about to bury another person. So, those two, they were shouting, they were pleading, Mama, ẹ bá wọn sọ̀rọ̀, Mama kẹ̀, kí ni Mama fẹ́ ṣe? But to the glory of God, that night, they just asked us to move because they could no longer, we go hungry most of the time. But to the glory of God, we left that camp to the last camp before we were rescued and released. Mrs. Rachel Alamu sọ pé nígbà tó di ọ̀sẹ̀ keje, ìyún ọ̀sẹ̀ tí wọ́n fà wọ́n lẹ̀, ó lọ́sẹ̀ náà ló burú jù fáwọn lẹ́kàtà àwọn ajínigbé. Ó nígbà tí ọ̀gá àwọn ajínigbé tí wọ́n pe àwọn pé principal ẹ̀ wá ń bí, ó lóun sáré jẹ̀nàjẹ̀nà ìgbẹ́ tí ẹ ti fẹ́ máa gbà wọn. Àwọn sáré lọ bá ọ̀gá wọn tó jẹ́ commandant. Ó wá ń sọ pé principal sẹ́yìn náà gbọ́n tí wọ́n ní gómìnà sọ nípìnlẹ̀ Ọ̀yọ́ wọn láwọn ò lè ṣe ní táwọn fẹ́. Mọ̀mọ́ láwọn bẹ̀rẹ̀ sí í bẹ̀bẹ̀. Ó ní pé tí gómìnà ọba sì lè ṣe ní táwọn fẹ́ àwọn ò tún pa kan sí o nínú àwọn ọkùnrin táwọn kó lọ. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti pa èèyàn méjì tẹ́lẹ̀ nínú ọkùnrin mẹ́rin tí mọ̀mọ́ láwọn kó tí wọ́n jọ kó àwọn lọ. Wọ́n ti pa èèyàn méjì. Mọ̀mọ́ ní àwọn bá bẹ̀rẹ̀ sí bí ńlẹ̀ làwọn ń bẹ ọ̀gá àwọn ajínigbé pé ẹ dákun ẹ jọ̀ọ́ àwọn tá a jọ wá yìí àwọn mẹ́rin yìí tí méjì ti lọ́nu nǹkan kan ọmọ tún gbọ́dọ̀ ṣe àwọn méjì tó kù àwọn sáà ń bẹ̀bẹ̀ báwọn ṣe ń bẹ̀bẹ̀ ara commandant náà wá balẹ̀ ó wá ní principal ìgbà tí ó jẹ́ pé gómìnà ò lè ṣe ń tá a fẹ́ kí lẹ́yìn lérò pé yóò ṣẹlẹ̀. Màmá náà wá sọ fún commandant wọn pé ẹ dákun ní tẹ̀ ń béèrè fún yìí ó ti pọ̀ jù ẹ bá béèrè nǹkan tó jẹ́ pé àwọn fámìlì tiwa gan lè sáré láti san ẹ dákun. Ọlára commandant wọn wá balẹ̀ ó wá ní pé òun ò fi àtẹ̀jíṣẹ́ òun ránṣẹ́ sáwọn ènìyàn nínú ìlú ó wá ní kó wọn máa lọ. Ṣùgbọ́n nígbà tó dọwọ́ alálẹ́ làwọn bá bẹ̀rẹ̀ sí í gbọ́ tí wọ́n ń fi sọ́fẹ̀ halẹ̀. Ó ní jìnnìjìnnì ti bo òun jìnnìjìnnì ti bo àwọn ọkùnrin méjì tó kù torí pé àwọn mọ̀túmọ̀ tí wọ́n fi sọ́fẹ̀ halẹ̀ pé bóyá wọ́n tún fẹ́ gbé ẹnìkan bòónú àwọn. Ó ní bẹ́ẹ̀ làwọn ọkùnrin méjì tó kù ní ẹni ní principal ṣe é mọ gbọ́n tí ń ṣẹlẹ̀ ní ẹ dákun ẹ gbọ́ wáwọn ènìyàn yìí tí ń fi sọ́fẹ̀ halẹ̀ ní ẹ bá wa bá wọn sọ̀rọ̀. Principal ní èmi gan mo wò pé principal kí n principal fẹ́ ṣe principal ó ní jìnnìjìnnì ti bọ àwọn náà. Màmá láwọn sáà ń fọkàn àwọn èèyàn balẹ̀ pé ẹ mọ́ wọ̀rí wọ́n ń ṣe nǹkan lọ́wọ́ ni ṣùgbọ́n ìbẹ̀rù bojo òun wà lára tàwọn náà. Ó ní ṣùgbọ́n tọ́lọ́run fi wá ṣeun ni pé lálẹ́ ẹjọ́ náà wọn ò wá lè dúró níbi táwọn wà mọ́. Ó ní tí ì bá sí bẹ́ẹ̀ ni bóyá ó ṣeé ṣe kí wọ́n tún mú kan nínú àwọn. Ó ní bẹ́ẹ̀ ni ẹ sáré wá ní commandant wọ́n sáré wá bóyá we have to move a ní láti kúrò níbi tá a wà yìí ní ẹ fi kó gbogbo àwọn. Bẹ́ẹ̀ ni ẹ ń sọ fún principal pé principal ẹ sọ fáwọn ọmọ kí wọ́n mọ̀ sunkún mọ́ àìjẹ́ bẹ́ẹ̀ á tún mú kan nù yín tá a tún ràn lọ kí ni o. Principal láwọn ò tiẹ̀ mọ̀ táwọn ó ṣe torí pé bó o lẹ ti fẹ́ sọ fún ọmọ oṣù mẹ́fà bó o lẹ ti fẹ́ sọ fún ọmọ ọdún kan pé kó mọ̀ sunkún mọ́. Àwọn sáà ń gbẹ̀ jìnnìjìnnì ní gbogbo àwọn ń rọ́ kiri pé mọ̀mọ́ ní láti ìgbà táwọn ọmọ iléeṣẹ́ ológun tí wọ́n ti dénú gbóhùn wọn ò ráyè mọ́ dáná oúnjẹ fáwọn látàrí pé tí wọ́n bá ti ń dáná oúnjẹ èéfín ẹ̀yin náà dẹ̀ mọ̀ yìí pé
tí wọ́n bá ń sun pápá lóko mọ̀jàlá máa délé ròyìn. wọ́n ti mọ̀ pé táwọn bá ń dáná èéfín tí bá ń lọ àwọn ọmọ iléeṣẹ́ ológun ò mọ location àwọn onítorí náà gbogbo ìgbà náà gbogbo ọ̀sẹ̀ méje òun ebi pa àwọn látàrí pé wọn ò ráyè dáná fáwọn. Madam Rachel Alamu ní lálẹ́ ọjọ́ náà làwọn fi káàmpù bẹ́ẹ̀ lẹ̀ tí ò jẹ́ kí wọ́n ráyè tún pa ẹnìkan mọ́. àwọn wá lọ sí káàmpù tó kàn níbi tí àwọn ọmọ iléeṣẹ́ ológun ti wá gba àwọn lẹ̀ gangan. Mama Rachel Alamu tún wá ní nǹkan kan ṣẹlẹ̀ torí pé nǹkan méjì làwọn ń bẹ lọ́hùn fún nígbà táwọn wà lọ́dọ̀ àwọn ajínigbé. àwọn ń bẹ lọ́hùn káwọn ọmọ bàlẹ́ ló fìfò látàrí pé àwọn mọ̀ pé ìlera ń bẹ fún ọkọ àwọn tó jẹ́ wípé àwọn ń wò pé gbogbo bọ́kọ àwọn ṣe ń rí fídíò yìí kó má lọ jẹ́ wípé nǹkan ó ti ṣẹlẹ̀ sí bàbá ńlé. Ọlọ́run sì gbàdúrà wọn torí pé àwọn padà bá ọkọ àwọn láyọ̀ àtàlàáfíà. bákan náà àwọn tún ń bẹ lọ́hùn pé ìwọ Ọlọ́run ìfẹ́ kú sínú igbó yìí wọ́n jẹ́ wọn ó sì kú mí nínú igbó yìí torí pé ẹ̀yin náà mọ̀ yìí pé nǹkan ńlá ni. màmá ní Ọlọ́run gbàdúrà wọn ṣùgbọ́n nǹkan kan tó wá ṣẹlẹ̀ lọ́sẹ̀ keje òun tó jẹ́ pé àwọn fi dúpẹ́ fọlọ́run. wọ́n nígbà tí àwọn bẹ̀rẹ̀ sí gbọ̀n tó tútù mú àwọn tí malaria kì àwọn. wọ́n lóògùn méjì péré ló sì wà lọ́dọ̀ àwọn èèyàn yìí tí èèyàn lè lò tó o bá ti lo paracetamol ó sì lo Bosca. àwọn wò pé ṣé títàn ò ti fẹ́ dé níbi mo wà báyìí. àwọn sáà ń fi ẹ̀mí kan àwọn fi ń gbọ́. àwọn sì pe commandant wọn pé commandant pé please I need paracetamol. commandant wọn ó sì fún àwọn ní paracetamol méjì. àwọn sì fi ẹ̀mí Ọlọ́run àwọn sì fi lo paracetamol náà látàrí pé ìwọ Ọlọ́run ṣé ìwà ni ṣùgbọ́n báwọn lè so lo paracetamol náà ìyàlẹ́nu ńlá jẹ́ fáwọn torí pé àwọn gan-an ní àìlera nù àgọ́ ara àwọn táwọn gan ti pé kíní kó tó di pé àtàjínigbé tó tún wọ̀ tẹ́rù ń bà wọ́n. ṣùgbọ́n báwọn ṣe lo paracetamol méjì náà wọ́n ní àfi bí ìgbà pé wọ́n láwọn dúpẹ́ lo paracetamol méjì yìí gbogbo nǹkan tí ń ṣe àwọn ó sì lọ. mọ̀mọ́ dúpẹ́ ní chọ́ọ̀chì ẹ̀yin náà mọ̀ pé àná ni Sunday gbogbo àwọn ènìyàn náà bá mọ̀mọ́ dúpẹ́ níbi tí mọ̀mọ́ ti ṣàlàyé nítorí wọn rí lọ́jọ́ ń sọ yìí pé ajá Madam Rachel Alamu tó lọ torí àwọn ènìyàn yìí àwọn ẹkùn ni àwọn ẹkùn tí ń jẹgo tí ń jẹran ni o ajá wọn tó lọ tó sì bọ̀ mọ̀mọ́ akọni ni wọ́n o tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kó jẹ́ pé ní tí ó bá ṣẹlẹ̀ kò bá le ju tá à ń lérò lọ. mọ̀mọ́ yìí wọ́n sọ káàkiri wọ́n sì àbáwọn dúpẹ́ àbáwọn ẹ sí à fídíò kẹ́ subscribe.